from the first day Ànábì wa wà bẹ́ẹ̀ fọ́dún mẹ́wàá ọdún kọkànlá lọ́rùn tó fẹ̀ràn kún ọdọọdún kẹẹ̀dógún láàwẹ̀ àti zàká tó kún ọgbọ̀n ọdún lé méjì lòfin hajj tó dé kí lè lẹ́yìn náà ń sọ fún wa ń sọ fún wa pé bọ́lọ̀ ń ti tó ẹ̀sìn rẹ̀ ní àfikáwà náà tó bẹ́ẹ̀ ẹ̀dàkùn ẹwà jẹ́ abira wa pàtàkì jùlọ nílẹ̀ Yorùbá ipòkè ló la fi tàwhídù sí ipòkè ló la fi tàwhídù sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìtawà ń rí bí ọba jẹ́ nọmbà láti yóò sì jẹ́ second to the last àsìlá ń gbí tọ́lọ̀un bí àsìlá ń jí sí ọlọ́run ẹ̀dàkùn ẹjá ronú sí o ibi ọlọ́run ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà ni purpose of our existence torí ẹ̀ náà ló fi ní àwáyé kò sì wájẹ́ ọ̀dàrú nígbàtí ọmọ gbófin ẹ̀sìn dé òun náà ló fi sàkọ́kọ́ nígbàtá anẹ́bí ọmọ ráyàn pé lọ jíṣẹ́ ìsìláàmù anẹ́bí náà tó rìpíìtì ẹ̀ pé tó fi bẹ̀rẹ̀ ní èése táwò ní bẹ̀rẹ̀ ń bí tawhid torí náà àṣẹ àtàwhídù awwalan law kanu ya'lamun bó bá ipá mọ̀ ní tawhídù làkọ́kọ́ ìmọ̀ Ọlọ́run lọ́kan ìsìn Ọlọ́run lọ́kan òun ni ẹjá kọ́ gbájúmọ́ bọ́ bá ti dúó òun ni foundation orí rẹ̀ láàmọ́ gbogbo ẹ̀sìn yókù lé ṣe rí bẹ́yẹn bá ń ṣe gbogbo ẹ̀sìn yókù àti ọmọ kírùn àwáká ní òkírùn Ọlọ́run ló ní òkì a máa nú rẹ̀ ń ṣe wá torí pé yọ́ dàbí ẹni tí ń kọ́ rúfù lé tí ò ṣe kíni tí ò ṣe foundation ẹ̀dàkùn sí rúfù ni ó dúó kò lè dúó bẹ́yẹn bá délé tó rìn gidi nísìn ọwá ní ẹjẹ́ tó ń wí lọ́nà àgbòmí ìkọba àyè wa èyàn rí lé bọ́yá lé àwọn ọlẹ́rìbù nísìn wàdá irú lé yìí ìwé mi náà irú glóòbù jẹ níbẹ̀ yìí irú táìsì jẹ fíbẹ̀ yìí irú pop rẹ̀ yìí ọwá bọ́sọ́jà ọlọ́ra pop ọbọ́sọ́jà ọ̀rà táìsì ọ̀rà plumbing material ọ̀rà paint ọ̀rà gbogbo ẹ̀ wọ́n wá wú pé wọ́n ní ẹ̀kọ̀kọ́ gbẹ́ kòtò ní kí mo fẹ́ fi kòtò sí kòtò ní máa mọ́ gbé ní sẹ́mọ̀ kí kòtò kíyàn níbi tẹ́ bá délé wọn ní ṣiṣẹ́ rí kòtò ẹ̀ lè rí ibi àwà yìí náà ní ṣiṣẹ́ rí kòtò mẹ́ níta ìtọ́dà yìí náà láàmà rí àrí tiles àrí ac àrí fan àrí pop àmọ́ ìjẹ́ without that kòtò ṣé gbogbo àwọn tọ́dà yóò dúó kò ní dúó bọ́rọ̀ tàwídù ti rúnú ìsìláàmù lọ afẹ́kárí ìyànkọ́ máa kírùn afẹ́kárí ó dé kí gbogbo ága àmùsùlùmí ní mẹ́ àwọn àwẹ́ kí mọ́ kò dé kágbé àmùsùsàn wájì ní kọ́dùn lé yóò dé kẹràn mí ó sí gàgàrà àmọ́bìyàn bá ní gbogbo eléyìí tí ò ní tàwídù kọ̀gbẹ́ kíní kọ̀gbẹ́ kó tó foundation gbogbo àwọn kan wọ̀nyí ò ní stand àbíbẹ̀yàn bá tan rẹ̀ lókù torí náà ẹ̀dàkùn ẹmọ́jẹ́ ṣe tọ́ ni ọ̀tàn wa bá ti ní pìlẹ̀ ẹ̀sìn mọ́já wa náà ọ̀tàn orí ara wa ìdàkánà tawhid awwalan muhimmat bọ́bọ́ wá ṣe pé bọ́lọ̀ ti tó yìí náà lórí bẹ́ẹ̀ náà ló sì rí wípá kọ́kọ́ in tó yá mójútó òun ni tawhidu àkọ́kọ́ tẹ́yẹn wá lè fi sí lọ́dọ̀ Ọlọ́run tẹ́yẹn ó fi sìrìn ọlọ́mọjà sírìn ọlọ́mọjà jẹ ìyà ká jẹwé ẹyá máa bí mo ti wí nì sẹ́rà kọ̀ọ̀kan tó lè fa ìyà àtẹwé ẹyá fún yàn òun ni opposite tawhid Ọlọ́run ò jẹ́ ìhun náà dàrú ètò ni pé àkọ́kọ́ tí ó sún ọmọ Ọlọ́run òun ni tawhid àkọ́kọ́ tí ó gbé ọ jìnà sọ́lọ́run tí ó di orí bínú Ọlọ́run òun ni dàkejì tawhid kí ni dàkejì tawhid aṣíríkù ẹbọ ṣíṣe yìí ni Olúwa sọ́nà al-Qur'an al-Karim mẹ́dàkà ìwò bọ́lọ̀ ti gbé kalẹ̀ wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrakta la yahbatanna 'amaluka káàbẹ̀ ní ìtàlọ́lọ́hun bá rí ọdún fújọ́sí bàbá àwọn bàbá Ànábì sallallahu alayhi wa sallam sẹ́rí pé wọ́n ní ẹnìkan ló wọ́n da ọjà yíwó wọ́n da ọjà yúrò àyága kò tó bẹ́ nǹkan lẹ́mìnì wọ́n wá ní ìbò ní ìsọ̀yà rẹ̀ wá wọ́n ní ya rẹ̀ ń ta ìlúbọ́ ọwọ́ akọ́kọ́ gbé ìlúbọ́ ìyá rẹ̀ ọdá ojú rẹ̀ tẹ́mù kó kálùkó tètè palẹ̀ mọ́ eléyìí ó sì bẹ́
ahlan wa sahlan ahlan wa sahlan bọ́lọ̀ bá fẹ́ ká mọ̀ ara wa yóò gbé ọ̀rọ̀ ń bí tó ga bọ́lọ̀ bá fẹ́ á ṣe kíni bọ́ bá fẹ́ á mọ̀ ara wa yóò gbé ọ̀rọ̀ ń bí ó ga bí ẹni tó da ìgbùgbọ́ ìyá jẹ́ ẹ̀mù kí ni wọ́n wá jẹ́ tí ò ní dá bátá jẹ ní bí àgbàdo jẹ nínú ẹlápẹ̀ ẹwáyè fún wọn ara àwọn àlejò wa ni wọ́n ahlan wa sahlan Allahu Akbar Honorable Agunbiade Majority Leader Lagos State House of Assembly ẹ máa wọlé ahlan wa sahlan ẹ ṣeun ẹ máa wọlé mo ní bọ́lọ̀ ń bá fẹ́ jẹ́ ká mọ̀ ara wa ìmá sọ àwọn ọ̀rọ̀ kan yóò wá gbé ibi tó ga ẹjọ́ tó lọ́wọ́ sọ ayà yí kalẹ̀ ẹni ọlọ́run dájú ọ̀rọ̀ kan gan là nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀dá fún gbà tí ọlọ́run bá ń sọ fà nẹ́bí àṣepáṣẹ sallallahu alaihi wasallam pé la in ashrakita sẹ́ríta nù ké yù pé ìwà nẹ́bí gan sallallahu alaihi wasallam kódà bí wọn náà bá ṣẹbọ dàyà ìbàtọ́nà àmàlùkà gbogbo sẹ́ yóò kò tó se ní ọba yìí ọlọ́run dájú ọ̀rọ̀ ikọta ní ọ̀dá ọkọ̀ annabuwa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ta lè mẹ́ta ni wọ́ tí ẹ̀mí rẹ̀ wà balẹ̀ pé a lè máa ṣe ìsìláàmù náà ká sì máa ṣe ẹbọ mọ́ yọ́ wọlé lọ́dọ̀ ọlọ́run kò lè wọ́ torí tọ́lọ́run sọ fọ́ ga wa aṣíwájú wa ẹni ọ fẹ́ràn jù annabi lọ́lọ́run fẹ́ràn jù sallallahu alaihi wasallam pé gbogbo tó lè kó ṣe fẹ́ mi ọlọ́run ó kírun ọgbàwẹ̀ ọtọrẹ ọyọ zaka ọlọ Mẹ́kà la in ashrakta bọ́ bá ṣe ṣíríkù bọ́ bá fẹ́ bọ́ kún la yahbatanna amaluka gbogbo tó ṣe yọ bàjẹ́ o ọlọ́mọjà fọwọ́ ṣiṣẹ́ káfẹsẹ̀ dánú ẹ̀rí báwọn bàbá wa chief imam àti gbogbo àwọn àlùfáà wa bí wọ́n bá ń ké tantantan fún wa pé ẹjìnàṣẹ́bọ ẹmọ̀já gbọ́n tí wọ́n wí wàláhì bí bàbá bá ń lọ àlìjánnà iná wíwọ̀ tí ẹ̀ òkè bàbá mọ́ lọ bàbá ẹ̀ sì rí mi bàbá lọ lálàáfíà torí ẹjẹ́ ká máa bára wa sòdodo ọ̀rọ̀ ẹlòmí ó rò pé bọ́yá bó wọn bá dà fóun wà sí lóhun yóò kó bá àfáà ní kò kó bá ní tí ó kó bóhun ní pé kò jíṣẹ́ ní tí ó kó bóhun lọ́dọ̀ ọlọ́run ní pé so jíṣẹ́ ṣẹ́rìtì moment tí àfáà bá ti wí tí ẹ̀ wàláhì yóò lọ tí ẹ̀ freely lọ́dọ̀ ọlọ́run ìwọ́n náà ó sì jẹ́jọ́ tí ẹ lọ́dọ̀ ọlọ́run torí náà bá rí tí wọ́n bá ń ké fún wa tí wọ́n bá ń ṣàánú wa torí ara wa ni o ìtí ìse máa wọn náà máa ṣàánú wa ni pé àlìjánnà ọlọ́run fẹ́ kí gbogbo wọ́n wọnú rẹ̀ kò dí ọlọ́run lọ́wọ́ kò dí nǹkankan kù ní ọlọ́run òun là nẹ́bí sallallahu alaihi wasallam fi ní gbogbo èèyàn ni ó wà àlìjánnà o ànẹ́bí ni kullun yadkhulul janna ànẹ́bí wa fi kí ni sí ó fi ráìdà sí illa man aba àfẹ́ni ọba lè mẹ́ ọ̀fẹ́ tí wọ́n na tíkẹ́ẹ̀tì àlìjánnà sí báyìí tọ́wá ní ẹ̀fẹ́ ọwọ́ mi ọ̀fẹ́ àwọn sọ̀hábí wá bí ànẹ́bí jọ́nà pé ta ló lórí ibú tí wọ́n na tíkẹ́ẹ̀tì àlìjánnà sí jọ́ wà pé mi ọ̀fẹ́ ànẹ́bí ni wọ́n bẹ̀ ànẹ́bí ni mọ́nà àtọ́ àní dakhala aljanna wà mọ́nà àsọ́ ní dakhala an-nar ànẹ́bí lẹ́ni tí ó bá tẹ̀ láṣẹ mi òun lọ gba tíkẹ́ẹ̀tì àlìjánnà gbogbo ẹni wọ́n bá sọ fún pé bí mo ti gbé ìsìláàmù kalẹ̀ ní tí ó tẹ̀lé òun lórí jẹ́ ti tíkẹ́ẹ̀tì àlìjánnà ọlọ́mọdé mi lórí jẹ́ ti tíkẹ́ẹ̀tì àlìjánnà torí náà ẹ̀dá fún bá mọ̀ pé tàwhídù ní àkọ́kọ́ òun sì ní torí tọ́lọ́run fi dá wa sáyé ní pàtàkì ìtí ó wà bá tàwhídù yìí jẹ́ òun ní dákéjì ẹ̀ òun lẹ́bọ̀ òun ní ṣíríkù billah àfi ká jìnà sí sẹ́rí méjèèjì iná àtòmì ni wọ́n àtàwhídù wá àṣíríkù àwọn nǹkan mí ń bẹ tí ó lè papọ̀ nínú kéwú àwọn alárúbáwà máa pè kí níkan ní abdùdáni wọn a pè kí níkan ní annaqibani lédè òyìnbó àrí nǹkan mí tàà fi tú sí pé nǹkankan àti opposite ẹ̀ náà làwọn òpè méjèèjì but there is a difference between the two ìtí lárúbáwà ń pè ní abdùdáni wọ́n ní yes they are opposite to one another word and opposite ni wọ́n àmọ́ they can coexist
they can coexist. Wọ́n ní like ni black and white. Dúdú àti funfun ẹ̀dàkùn ọ̀rọ̀ àtìdàkejì rẹ̀ kọ́ níbí. Ọ̀rọ̀ àtìdàkejì ni wọ́n. A máa at the same time ẹ lè rí nǹkankan tí ó ní dúdú yóò sì tún ní kíní. Bẹ́ẹ̀ bá fẹ́ tọ́ fẹ́ ṣe fìlà rẹ̀ bẹ́ẹ̀ nísìnyí ó lè kún apá àbìfẹ́ ní funfun. Ó sì ní wọ́n wá dúdú sí. Ẹ sì máa sọ pé ó dé fìlà black and white. Àmọ́ wọ́n ní kíní kan bẹ tá ń pè ní annaqidani la yajtami'ani wa la yartafi'ani. Wọ́n ò lè jọ gbé. Ntí opposite làwọn náà, àmọ́ àwọn tún wá burú débi pé àwọn ò lè coexist. Wọ́n ní gẹ́gẹ́ bí kíní kalmauti wal hayat. Kalmauti wal hayat. Life and death. Tí opposite káwọn náà bí. Àmọ́ Lárúbáwá tún separate from gbogbo opposite word and opposite ní títorí páwọn ò lè coexist. Ẹ lè sọ pé yẹn is alive and dead. Ọ̀kan ni ó mú mẹ́. Tẹ́rù gbélé ìta mẹ́ tara wa ń fi ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kò sí tí ń jẹ́ bẹ́. Ìmọ̀ àgbé ń bẹ láyé. Ìmọ̀ àgbé sí ń bẹ mú. Ń bẹ lálìkìyàmá. Ẹni kò ní nẹ́sẹ̀ kan ayé kọ̀kan wà lálìkìyàmá. Ó ti dọ̀hún nù. Àbíkó sì mọ́ ti lọ bàbá. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ tàwídò àti ṣírùkù rí o. Wọ́n yé ṣe black and white o. In tí ń wínú o. Ìmọ̀lọ́n lọ́ka àtẹ́bọ wọ́n yé ṣe gíní. Wọ́n yé ṣe black and white o. Nà kí dọ́nì ni wọ́n like life and death. Ó mú kàn bẹ̀ ní. Èyàn lè máa jẹ́ olùmọ́lọ́n lọ́kan Mùsùlùmí. Kó tó máa jẹ́ olùsekíní kan bì kan kò lè wọ́ lọ́dọ̀ tọ́lọ́n. Òun lọ́lọ́n sì fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí ọgá yìí pé a níwà nẹ́bì tí mo ránṣẹ́ gan. Tàwíìdù tí ẹ̀yìn náà ìjọ tẹ́bọ bá ti wọ́ láyé àgbàtọ́ ná àmàlùkà gbogbo sẹ́yìn ọba jẹ́ ọlọ́mọba wa ń sẹ́jẹ́ mọ́jáwa náà fọwọ́ ara wa bára wa ní ìsẹ́jẹ́. Bàbá ti wá mọ̀ báyìí kámọ̀dáwọn àgbàlagbà dúó púpọ̀ ọ̀rọ̀ tàwíìdù ọ̀rọ̀ àsọtúnsọ ni ẹlápẹ̀ tún súnmọ́ àwọn àgbàlagbà ẹsúnmọ́ àwọn ìmáàmù níbí àti gbogbo bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìmọ̀lọ́nlọ́kan tààrà òun ní pílẹ̀ ẹ̀sìn òun ní foundation òun ló fi ní máa wéṣì àti táìsì àti pop àti plumbing materials rẹ nílé èrè ó fi ṣe kíní ni ó fi rí bí jòkó solid foundation ẹ̀sìn honorable bó ti rí nù ọ̀nà mistake ẹlẹ́ẹ̀karùn-ún àbí kẹfà mọ̀mọ̀mọ̀ sí ní common mistakes in this aspect ni làwá discuss lónìí torí kìí ṣe pé ní tàà gbọ́rí lọ́rọ̀ tàwíìlú a máa wọn misconceptions àsìgbọ́ àbí àṣìṣe tí ń bá ń bẹ̀m̀bẹ̀ ní ká touch kọlọ̀mbá ní àrí túnṣe tí rárá tí ò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ aburú tí ń bẹ̀m̀bì ẹbọ òun ni bí a ti interpret ṣíríkù sí Yorùbá ẹ̀rí pé akàràmọ́kùnmùlọ bẹ́ẹ̀ ti kọ́ wa náà nínú kéwú pé àṣíríkù ẹbọ ṣíṣe tẹwàá rí àwọn èèyàn ti wá gbọ́yé pé bẹ́mì ọba ti bọ Ògún tí ń sì bọ Ọya àbí Ṣàngó tí ń máa tọ́pọ̀ lé nǹkankan èmì ẹsẹ̀lẹ́bọ̀ èmì ẹsẹ̀ ẹlẹ́bọ̀ bẹ́ẹ̀ ta bá wo kí lọ́lọ́run pè ní ṣíríkù awálákàtú bẹ́ẹ̀ lédè wa Yorùbá ó yá padà sí origin ṣíríkù kí lọ́lọ́run pè ní ṣíríkù gan-an torí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ìṣẹ́bọ yóò sì máa gbẹ́lẹ́bọ̀ àmọ́ kò ríra rẹ̀ gẹ́gẹ́ bí kíní gẹ́gẹ́ bí ẹlẹ́bọ̀ ó yá sàánú wọn náà ẹ pé kí ní jẹ́ ṣíríkù ní origin rẹ̀ nínú èdè tọ́lọ̀un fi rán Ànábì iṣẹ́ sallallahu alaihi wasallam òun ni taking what belongs to your creator to what he created. Ńgbọ́ ọgbà pé ẹnìkan dẹ́dà ó sì dá nǹkankan. Ńtọ́ wá tọ́sẹ́ ni ó dá nǹkan, ńjọ́ ọba ti mú tó fún kíní, tó fún ẹni tó dá ọ̀dẹ̀lẹ́bọ̀. Ìdí jẹ́ ṣíríkù ni. Ẹ̀tọ́ tọlọ́run tó jẹ́ ìbádà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. Sẹ́ríjọ́ téèyàn bá ti mú ọ̀nà kọ́nà téèyàn bá gbà mú ọ̀rọ̀ ìbádà tí ń bá ti ń fún ẹni tọ́lọ́run ọba dá wa huwa mushrikun billahi azza wa jalla. Àwọn kìíní yìí
wà delicate kódà lè mọ́ fura sí ń gbà mí ẹjẹ́ ń sọ̀tàn kékeré kan lójú ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ànábì jòkó pé àwọn sọ̀hábà ń jọ́ka Ànábì ní ẹ̀rí mà dakhala rajulun lil janna fi dhubabati wa dakhala rajulun an-nara fi dhubabati. Ọ̀rọ̀ ńlá Ànábì lè rí mà esinsinsi mẹ́nìkan wà janna esinsinsi mẹ́nìkan wọná esinsinsi kàyéfí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tàwídù ìdá àwọn sọ̀hábà ní ya Rasulullah ẹ̀dàkùn ẹ ṣàlàyé fún wa esinsin ó sì lè sẹ̀yàn ọ̀dọ́ mẹ́ẹ̀ná esinsin sí lọ sọ ọ̀yàn dí ọmọ àlìjánà. Ànábì láwọn méjì kan rí kọjá lọ wọ́n kó lù tí wọ́n lọ lúmí wọ́n wá débì kan àwọn kan láwọn ń ṣe orò lọ́wọ́ àwọn ń ṣe ọdún bí eégún bí orò nílùú tàwọn àwọn ń ṣe lọ́wọ́. Condition ẹni ó bá sì bá wọn lórí ẹ̀ káwọn tó release ẹ̀ káwọn tó fún ní pass kó tó lè lọ àfi kó fi nǹkan kan rúbọ fún òòṣà àwọn táwọn ń ṣe lọ́wọ́ yìí. Mùsùlùmí làwà wọ́n ní kọ́lá bẹ́ẹ̀ jẹ́ mùsùlùmí àwọn ọ̀fẹ́ gbọ́ sẹ́fẹ́ kọjá bẹ́ẹ̀ bá mọ̀ kẹfẹ́ kọjá ẹ mú nǹkan kẹ́ pé ní orúkọ òòṣà tí ẹ ń bọ lọ́wọ́ yìí o èmi náà pa nǹkan yìí mo fi rúbọ ọ̀tán ẹ máa lọ. Ẹnìkan ní àmú nǹkan kan lọ́wọ́ àméjìlá àmú nǹkan kan lọ́wọ́ bàbá mọ̀ ní àmẹ́rẹ lọ́wọ́ bá díẹ̀ sí àwọn ọmọ pẹ́ mọ̀ ṣe rúkọ báyẹ yọ̀ǹda wa káwọ́ máa lọ ní ọ̀hún kò lè kọ́dà bó jẹ́ sínsìn kò nídìí kọ mẹ́ran lọ́wọ́ kò nídìí kọ mú adìẹ lọ́wọ́. Ẹnìkan lè yíwọ̀n àbómi ní orúkọ òsà yìí òun pa ìwọ ìṣesì òun fi bọ òsà. Ànábì ní tọ́lọ̀ ń bínú sí tọ́dọ̀ ọmọ ẹ̀nà sínú àsíkèsí gbàtọ̀ bá tó pa màálù fi bògún ìsìnsìn lásán ẹnu tọ́lọ̀ ń fẹ́ lò ń bẹ̀ náà ni pé ẹ̀tọ́ tèmi ní kẹ́ pa nǹkan ọlọ́run là á pa nǹkan lóko ẹ̀ láàfin paléyá inú ẹ̀sìn ni kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. Inú táà fi sin ọlọ́run ní pàtàkì òun ni ká dá nǹkan dùbúlẹ̀ ká pé lóko ọlọ́run mo fi jọ́sìn fún ọ. Òun lọ́lọ́run tó fi pànábì láṣẹ pé fasalli li rabbika wanhar bọ́ bá ti kírun tán pa ẹran gún ẹran lóko èmi ọlọ́run arọ ọ̀nà táà fi jọ́sìn ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run lọ. Sẹ́ríjọ́ tí yẹn bá ti mú ẹ̀tọ́ yìí àpèjúwe nu o tó bá ti fún nǹkan míì lẹ́yìn ọlọ́run kí ló dì ní ó di mùṣírikù o. Mo fi lọ́pọ̀lọpọ̀ ní dẹ́bọ̀ wò ní ọmọ gbogbo ẹni wọ́n sọ fún pé àwọn kan wọ́n wá ń díẹ̀ wọ́n sì fẹ́ mú ẹ̀jẹ̀ yìí wọ́n na ẹ̀dàkùnmọ̀lú ní ọ̀nà wọn àbí àbágbò bọ́ bá dẹ̀wò lọ́tún ashhadu an la ilaha illallah rẹ̀ sí nígbò sì wà láyé tó ń gbọ́rọ̀ yìí. Ẹ̀sìnsìn lásán lẹ́nìkan pa ní ìwọ́ wá pàgbò ọpa díẹ̀ ọpa màlú ọlọ́run ọmọ wọ́nrán. Torí náà àwọn nǹkan wọ̀nyí ẹjá súnmọ́ àwọn ẹni ọlọ́run kí wọ́n sàlàyé ẹ̀ fún wa àwọn tí wọ́n sàlàyé kí lọ́lọ́run fẹ́ kí lànẹ́bì fẹ́ fún wa là ń wí o. Ká má máa ṣe nǹkan táwa náà rí sínú ẹ̀ táàmà wá bú àwọn kan àwọn àbúláàbì àwọn àbújálì. Bí n bàbá yín sòdodo ọ̀rọ̀ tí ń gbọdọ̀ tàn yín lójú àwọn àgbàlagbà àbúláàbì sàjẹ mùsùlùmí mi lọ láyé lóyìn. Ọlọ́run jẹ́ òye wa bẹ́ẹ̀ lọ́nà wò. Ànábì ka fún wa ní Al-Kùránì pé gbogbo ṣíríkù táwọn àbúláàbì àbújálì ṣe kọ̀tayọ ṣíríkún fi tawhidil uluhiyya. Ọ̀nà mẹ́ta ló yẹ ká gbà mọ̀ Ọlọ́run lọ́lọ́run. Ọ̀nà àkọ́kọ́ ni tawhidu ar-rububiyya. Ká gbà pé Ọlọ́run ló tó ṣe nǹkan, in tó bá ṣe ló ṣe, in tí ó bá ṣe kò ní ṣe ṣe nù. Bójò bá rọ̀ Ọlọ́run ló ní ọrọ̀, bí ó bá rọ̀ Ọlọ́run ní òkè ọrọ̀, béèyàn bá ń ṣàárẹ̀ Ọlọ́run ló ní ọrẹ̀, bọ́ bá gbádùn ọwọ́ Ọlọ́run kó gbádùn. Bọ́ bá bímọ ọwọ́ Ọlọ́run kó bí ni, bí ó bá bí òwú kó bí ni, tawhidu ni. Àmọ̀ràn kan nínú tawhid. Ìran kejì wá ní bọ́bá wá rí Ọlọ́run ipò ní ṣe gbogbo nǹkan yìí òun nìkan ni ọwá jọ́sìn fún. Ṣé ráwọn àbúláàbí àbújálì àwọn gba àkọ́kọ́ yìí òun l'Al-Kùránì níbẹ̀ bá bí wọ́n pé ta ń dá sánmọ̀
ta ń dálẹ̀ ta ń dáyín ta ní ń ṣe nǹkan wọ́n ní kíni sayaquluna Allah abúláàbí ò ṣe mistake kó wí nǹkan mẹ́rin jẹ́ àgbà ọlọ́run ní pé nǹkan ó ṣe àmọ́ ẹnu bí táwọ̀ ọ̀gbà ní pé àwọn ọmọ sin òsàmí lẹ́yìn tọ́lọ́run ẹjẹ́ wọn bí wá ìtàbúláàbí mọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọmọ mọ́ lónìí bọ́bá mọ̀ jáde lè rẹ̀ lásán tó kọsẹ̀ yọ́ mọ̀ padà yá wọ́n ti ní kìní yóò ní dá ta ló ní ò ní dá ọlọ́run lọ sọ fún ọ látàrọ òkúta pé bọ́bá ti kọsẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí min anwa'i shirki billahi azza wa jalla olúwa ní inú ẹ̀tọ́ òun tó wọ̀n gbà kẹ́nìkan bá òun dù òun ní kí ní ọ̀sẹ̀lẹ̀ lọ́la wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa huwa ẹnìkan ọ̀má olúwa ní gbogbo pé nǹkan báyìí báyìí lọ lóòrí olúwa ní ẹ̀fì yíò lẹ́fẹ́ mẹ́ ní tí ń fi ń gbọ́lọ́run náà nù ẹ̀yẹ mọ́ dánwò pé ẹwà wò lọ́dọ̀ tèmi bò ní ó ti rí mùsùlùmí tí èyẹsẹ́ wò lónìí mọ̀ kéré àbí àbáwọn ni wọ́n pọ̀ jù àwọn ni wọ́n pọ̀ àwọn tí ń yẹ̀ wò àwọn ni wọ́n ṣe gíní kọ́dà àti fẹ́ sọ di pé ìwé ìyẹn ṣe wà láyé dí òní máa yẹ nǹkan wò ọlọ́báwọn ẹni ọlọ́run ọmọrẹ̀ àwọn bàbá ní wọ́n ni ọmọrẹ̀ pé annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi ni man ata kahina aw arrafan lam tuqbal lahu salatun 40 yawma lọ́n ṣàánú wa annabi lẹ́ni ọba lọ báyàn lásán pé ẹba ń yẹ ìrìn yíwò sí yọ́ dáa tó ti lọ náà annabi lọ gbọdọ̀ mọ́kẹrùn for 40 days ọlọ́run sì nígbà 40 ọjọ́ wákàtí márààrún rẹ̀ ọgbọdọ̀ mọ́kì ọlọ́run sì ní ṣe gíní annabi ló wíbẹ̀ ọlọ́run nígbà punishment rẹ̀nù bọ́bá jẹ́ wá débi pé ọwá gbà wọ́n gbọ́ débi pé kọ́dọ̀ ẹlòmíì fẹ́ sọ mẹ́yàn dọ́lọ́run pé wọ́n bá ti wí bẹ́ẹ̀ kọ̀gbọ̀dọ̀ mọ́rí bẹ́ẹ̀ annabi ní ẹni ọba ti gbèyàn gbọ́dépò bẹ́ẹ̀ wàkọ̀d káfàrà bí ma ń zìlá ala muhammad ẹni ọrùn ṣe ò ti ṣe kẹfẹ̀rí sí o ọlọ́run rẹ̀ nù àwọn kéèkéèké wọ̀nyí ẹ̀dàkùn ẹjá fi sí ó kéré lọ́dọ̀ tí wà ní ó tóbi lọ́dọ̀ ọlọ́run tẹ́ ẹmọ tó jó tóbi òun ní tàà fi bẹ̀rẹ̀ lẹ́kṣọ̀ yìí òun ni pé tọ́lọ̀ ń bèèrè lọ́wọ́wọ́ kọ̀ wá ní gbà ẹnu kínkíní hun káwò tó máa ṣe kíní ká tó máa búkù pé àátùn mú díẹ̀ nú ẹ̀tọ́ rẹ̀ àáfún tọ́ dá tí ó jò bínú nù nínú tó yá fi sí tẹ́yìn òfin ní máa pé àwọn ẹlẹ́bọ tóun náà máa ń bẹ́ẹ̀ òun ní kíyàn máa pè nǹkan mí lẹ́yìn ọlọ́run kódà yí pé ànábì ọlọ́run sallallahu alaihi wasallam àìpé màláíkà àìpàlìjànú ẹ̀dá ọlọ́run ní gbogbo wọn ọlọ́run ọba nìkan lọ́ba tí wọ́n bá ní yá àtàfẹ́ sàdúà Allahu lọ́gbọ̀dọ̀ tẹ̀lé àbọ́kan náà àwọn okọ̀ rẹ̀ bàbá ọlọ́wọ́ ṣàánú wa ilé kéhùn náà wọ́n ti hákì ní fáwọn ọmọ pé a fẹ́ fàṣẹ lónìí ya jákíjákíjá sọ́lọ̀ ní jẹba olúwa tó ní walillahil asma'u al-husna wàdíwọ́hù bí ha ó kọ tó dáa tó rẹwà téyàn gbọ́ tó wé tí gbọ́ ọlọ́lọ́kọ tó ń jẹ́nu wọ́n ẹ̀ jákíjákí ọ̀pọ̀lọpọ̀ kódà èyí tó burú ní pé kéèyàn wá tún rúrú ilé ìlọlé ọlọ́run tẹ́mọ̀ páàrí fín bíyàn bá fẹ́ ríyàn fín nísìn honorable member the majority leader tẹ́mọ̀ pé ẹ́ra àwọn ará àmì tí ó mọ̀ fún pé ẹ̀ṣẹ̀ kẹ́dá bí máa ń wí kọ́rọ̀ yàrá rẹ̀ tẹ́mọ̀ pé kọ́kàn yí òun náà ní freedom díẹ̀ ọwá dé ọwá jòkó ń bí jí speaker yóò jòkó kódò tún fọwọ́ lé ọkọjá rẹ̀ tán ọkọjá yẹ ẹ̀mọ̀nà ńgbèyàn bá tún wá pè nǹkan mí lẹ́yìn ọlọ́run tún wá dì lọlé ọlọ́run sẹ́mọ̀ kọjá yẹ ẹmọ́jà máa kọjá yẹ wa o ọlọ́mọ bínú sí wa o ẹ̀rínú tí a lè mọ́ mọ́ ọlọ́run aláàánú sí ní sẹ́rí ìta àbá mọ́ ọlọ́run ò ní bí wá àmọ́ bá bá ti mọ́ ọdọ́rẹ̀ o
Ànábì sallallahu alaihi wasallam lọ́njọ́ kan ọba rí kan náà àwọn sọ̀hábẹ̀ oṣòkìní kan mọ́wọ́. Ànábì lè wojú lélé yìí láìsáàgbó ní ààrẹ kan tó sí ẹ̀hùn yóò ní ni wọ́n ti ṣe fún bẹ́ẹ̀ pé Ànábì ní kíni Ànábì ní ẹ̀nzá yà já nísìn fa innaka in mitta wa hiya alayk lam tuflih abada bọ́ bá kú jí kíní ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ ò nílà lọ́dọ̀ Ọlọ́run. Ànábì Ọlọ́run ló fọ́lọ́run sí bí ọ wá àwa sókíní kan ọlọ́wọ́ ni onílé ni oníṣọ́ọ̀pù ni ọlọ́run mọ́tò gbogbo ilé ẹjá pàtí bàbá jẹ́ mùsùlùmí gidi ẹjá béèrè bò láti bẹ̀lọ́n fún sọ gbogbo ẹ̀ ní bẹ̀nú ìsìlámù kí lọ ma wí àdúrà kan bẹ̀ ní wí fún yín kọ́ bá dàbígbà tó bọ́ọ̀lẹ̀ lọ́fẹ̀ẹ́ ẹlọ́bá wọn ẹ̀mọ́mù ẹlọ́bá wọn ní bújọ́sì. Ànábì sallallahu alaihi wasallam ní bọ́ bá ṣe mẹ́ta rẹ̀ tílẹ̀ ẹjọ́ lè sọ àbúrúkùn nìkan bọ́ bá sì ṣe mẹ́ta rẹ̀ tílẹ̀ ẹjọ́ náà fi máa wà under protection Ọlọ́run ló wà kí làwọn wájú. Torí náà gbogbo àfíkà bàbá yọ̀nda àwọn àlfáà dáadáa nù wọ́n ní bísmìlá àwọn àlfáà nù àwọn àlfáà tí wọ́n jù ànábì Ọlọ́run kí lọ́lọ́run bí ròyìn ànábì bil mu'minina ra'ufur rahim àwọn láàánú mùmìnì ni bàbá ní a sọ fún ibẹ́ kẹmọ́ mú lọ lílọ́fẹ́. Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹni ọba jí tó bá wípé bismillahilladhi la yadurru ma'a ismihi shay'un fil ardi wala fis samai wa huwa as-sami'ul 'alim. Ànábì ní bàbá wí mẹ́ta bẹ́ẹ̀ láàárọ̀ tó jí tí magribi jọ́nà tó rú ó fi rú ọwà under protection Ọlọ́run. Bọ́ bá sì ti sáré wí mẹ́ta míì bálẹ̀ ti lẹ́hùn náà tí ọ̀run mi ó fi yọ lọ àárọ̀ ọjọ́ kejì ọwọ́ under protection Ọlọ́run. Ọjà àwọn ọ̀tà béèrè pé kí lèyàn ṣe nílànà tọ́lọ́run àti tànẹ́bì. A máa wá tọ́ra wa ìwò ìgbálẹ̀ ẹnìkan sọ̀kan fún méjì ó ní àwọn gbéwìrì kan débì kan àwọn olè mú àwọn wá bá gbálẹ̀ báwọn lójújì kan wọ́n wá kọ́kọ́ jí òun lé òun ẹgbẹ́ àwá ló ṣòfò ọya wọ́n ní wọ́n gbé gbálẹ̀ lè lọ ọya mọ̀ ìtọ́ ní àmọ́ sí wọ́n yá àwá ni wọ́n sọ gbálẹ̀ mọ́ ọwá gbá ilẹ̀ fá táwọn bá tún padà wá táwọn bá ìyẹn ni jọ bẹ̀rù Ọlọ́run yọ bẹ̀rù ń tọ́ dáa yóò sì já lóòtọ́ yóò já torí yóò máa bẹ̀rù pé wọ́n lè ṣe kíní gbogbo ọjọ́ tàà bàbá ìmáàmù tí ń wí kò ní dáhùn bọ́lọ̀ tí ṣe nù ńgbà bá bẹ̀rù ẹ̀ yóò rán ẹ̀dá rẹ̀ sí wa torí náà kan tún nù ọ̀pọ̀ akànmẹ́nu bá díẹ̀ lápèjúwe tá fi máa mọ̀ pé ní bá ní kí lọ́lọ́run ọ̀fẹ́ tí ń jẹ́ ṣíríkù sọ́márì rẹ̀ ní pé ẹ̀tọ́ Ọlọ́run mọ́gbà kò gbé fún kíní kò gbé fún tọ́lọ̀n dá in every respect gbogbo tó ọba mọ̀ pọ́lọ̀n láà fún lílé yìí Ọlọ́run lọ́mọ̀lá ẹ̀rí tí Ọlọ́run lọ́mọ̀lá tí mo wí wọn Ọlọ́run mọ̀ pọ́ mi èèyàn yóò wù wá kí a ní guidance yá mo fẹ́ ṣe nǹkan báyìí sọ́dá ọwá ní ká nẹ́bí ọkọ̀ wà ní ta mọ̀ sí yíò ní ọlọ́ béèrè al-istikhara inú tọ́lọ̀n fẹ́ràn nẹ́bí sallallahu alaihi wasallam ní àwádìí gbogbo eléyìn kí mọ́ shortcut là ń wá kí shortcut tí ó kó báyàn lọ́dọ̀ Ọlọ́run torí náà ẹ̀dá fún gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbẹ́sà ọwà lábẹ́ tí ń jẹ́ opposite tawhid kọ́dọ̀ opposite nìkan kọ́ ẹ̀rí mo ti wí fún yín mọ́ láwọn is a kind of opposite tí ò lè coexist with in tó jẹ́ opposite fún wọn ò lè jọ gbé ìmọ́lọ́run lọ́kan àti pàǹkan mẹ́pọ̀ mọ́lọ́run wọn ò lè jọ gbé ọ̀kan ní ọ̀yà jókòó bọ́kan bá ti jókòó yóò lé kejì Ọlọ́run kọ́ wá jẹ́ mi rẹ̀ tàwíìdì ni ọjọ́ jẹ́ ti wá o Ọlọ́run má jẹ́ kẹ́bọ jẹ́ ti wá o àtẹ́bọ kéèké àtẹ́bọ ńlá torí ẹbọ kéèké yìí ti bẹ bàbá gbogbo ìlà nẹ́bí sí kìlọ̀ fún wa
ẹwú bí ànábì ṣàánú wa dé tàà fi mọ̀ pé ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́nà lè ẹmọ́ bá fà ẹnìkan wá bá ànábì ìjọkàn sọ́lọ̀lọ́ ọ wá ní wà ànábì amọ̀fẹ́sẹ̀ nǹkan báyìí àmá wa mọ̀ pé máa ṣá ọlọ́hu wọ̀ sí ìta bọ́lọ̀ bá fẹ́ bẹ́yìn ànábì náà bá sì fẹ́ ní òkú ìṣẹ́ṣe ànábì ní kí ló wí ọya tún wí nísìn pé máa ṣá ọlọ́hu wàdà fífẹ́ tèmi ti jẹ́ lẹ́gbẹ̀ẹ́ fífẹ́ tọ́lọ́run ànábì ọlọ́run ẹ̀tọ́ tọ́lọ́run náà ọlọ́run ni ó ní pé mẹ́mọ̀ fẹ́ lójí ó sí sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹjá fèsì o this is the purpose of our existence and this should come number one at the top of our priority list tàbá fẹ́ máa tó pé bá ti ẹ̀wà ní táìmù tí ọ̀gbà gbogbo nǹkan èwo ní kákọ́ múnà ìbádà láì tàwíìdù yìí ni òun la fi fẹ̀rí kalẹ̀ fún wa pé níjọ́tọ́lọ́wọ́ ọmọ ẹ̀sọ̀ ẹ̀sìn kalẹ̀ tàwíìdù lọ́kọ́sọ̀ kalẹ̀ níjọ́tà nẹ́bí ọmọ aráwọ̀ èèyàn pé lọ jíṣẹ́ iṣẹ́ tàwíìdù ló ní wọ́n kọ́ jẹ́ káwa náà wá tó bẹ́ẹ̀ láàfi rí ìyọnu ọlọ́run níyìn ayé àti lálìkìyàmà abẹ́lọ́run ẹgbẹ́ ìta wí náà ọlọ́nkọjú ó se wá láǹfààní ọlọ́nkọ́ dákun kó se wá min ahli tawhid inú ẹn tí ọmọ ọlọ́run lọ́kan tí ó wà sin ọlọ́run ọba yìí lọ́kan ọlọ́nkọ́ wá yọ ọkọ̀ lọ́rọ̀ wa ẹbọ́ kéré ni ẹbọ́ tóbi ni ọlọ́nkọ́ mọ́sá àyàwáyà kó já fi gẹ̀rẹ́ tawhid wa ní ayé àti lálìkìyàmà lẹ́ẹ̀kan sí mú kí ẹ̀yin bàbá ẹkú gbàlejò wa ọgbọ́n tá wí bí mo ti wí ẹnu wọn náà là ń gbà sọ wọ́n tún wá sẹ́mọ̀ pé ẹlòmí ó tún wá wò pé ìbáwa náà lákọ́ wọn kí ni wọ́n máa wí ma bá dé wọn wá bẹ́ẹ̀ bá wáyà yín lónìí má lálùpọ̀nù gbọdọ̀ lídìí wa wá kí yín lé ẹ̀tọ́ yín ni bí ààrí àwọn bàbá chief imam àmọ́ nù ìwà nábì tí wọ́n kọ́ ní tẹríba ẹni tí máa ṣe ń tẹríba fọ́lọ́mẹ́ ti kọ́ wa bàbá ọlọ́wọ́n mọ̀ gbẹ̀gà sí ni ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ gíga ni o olúwo ní rẹ̀ yín lẹ̀ wíwá tẹ́ wá ya mọ́ iye rẹ̀ púpọ̀ ọlọ́wọ́n san ilẹ̀ sàn dáadáa gbogbo ẹ̀yin jàmáà náà tẹ́ gbọ́rọ̀ ọlọ́run ní sẹ́yìn lẹ́ni tí ọ̀rọ̀ ọlọ́run ó gbé tí ọ̀tún wọlé tí ó gba èkejì jáde ọlọ́run ó se mẹ́ àtẹ̀yìn lẹ́ni tí ọ̀rọ̀ yóò wúlò fún tààsù rẹ̀ ń bẹ̀ ní ayé àti lálkìyàmà hádà wallahu a'lam wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in kúrò jazakumullahu khairan àwọn bàbá wa honorable justice Kamaluddin Abdullatif tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ni láàrin ìṣẹ́jú díẹ̀ ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n èyí fẹ́lẹ́kọ̀ọ́ lásìkò láàrin ìṣẹ́jú péréte wà adibun wà ya'rif qimata al-waqt kama la yuzagzigu alayna inshallah àwọn náà bá wa sọ̀rọ̀ péréte la na'uddu dhalika ta'liqan innama kalimatun wajiza min hadirat shaykh inshallah wa la samahtum hayyakumullah wa bayyakum hayyakumullah nam da'ni uqaddim lahu hada أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم gbogbo wa aluma nabi Muhammad bàbá wa doctor mo rò pé àwọn yóò bá nábi lọ jẹ́ dákọ̀ nábi Muhammad ẹjá pé sallallahu alaihi wasallam bàbá wa imam ní Kòròdú akíyín púpọ̀ ẹdákùn jama ọjọ́ ti lọ púpọ̀ àmọ́ ẹni tí ó bá wá sí òde báyìí ládùrú gbogbo tí a rí níbi kọ́mọ̀ wà ní kankan tó wú lérí ó ń tọ̀hún bá délé tán bá kí káàbọ̀ kọ̀yẹ kó dáhùn ìdá malimari wàlá wàgá balimari wà fútàrà sàtúrábà fàṣà àlà àǹfàdọ̀ ilé ìsàmánù wà káìrò náà sí man taraka al-jawaba ìkẹyẹ ọ̀kan lówó mi lérí púpọ̀ ní ọ̀sán yìí èyàn àlúmà nẹ́bí Muhammad ẹ̀dà gbogbo tí yẹ tí ń gẹ̀yàn pàtàkì tó wà ní jòkúmọ́ kí yín púpọ̀ àmọ́gbà kan bọ̀ wọ́n padà wá bèèrè waftarata suraba Allahu akbar bàbá dọ̀ktúr
ẹjọ́ yé wa ní ọ̀sán yìí pé Allahu Akbar. Gbogbo ẹrù tí yẹn bá dì láyé tí ọba ti sí tọ́lọ́run bẹ̀ ṣí ọ gbogbo ẹrù náà. Èyí tó wé mi lérí ni pé inna bu'da an kitabillah, inna bu'da al-muslimina an kitabillah ja'alahum ya'ishuna fi tazallulin wa tasharzumin wa yataqallabuna bayna nuhudin wa inhitatin مع أن بأيديهم الصيف البطارة والرمح النفاذة لكنهم لا يجدون استخدام سلائهم فانقلبوا صاغرين مستضعفين مستذلين. الله أكبر كبيرا. إذا قالوا نبي محمد صلى الله عليه وسلم gbogbo ẹni tó bá lọ máa ń lé tí ò tí fi sílé kéwó kù díẹ̀ káàtó ẹjá bára sọ tọrọ dókítà láwọn gbó tọrọ wá síbí ni wọ́n sì sọ fún wa. Bọ́ọ̀bá lọ́mọ nlé mo fókọ bẹ̀rù ọlọ́run kan láṣìírí nílùú tí a ti wá bàbá ìmáàmù ẹ̀rù ọlọ́run tá ń wí yìí kọ́dà bí n bá dákọ̀ rẹ̀ níbi ọ̀fẹ́ máṣẹ́ nìkan ní Nàìjíríà tó mọ́ ń tọ̀hún ọwọ́ àjòkó nínú ọgbà nú ilé ẹ̀ ọgbà náà fẹ́ tó dájí gbogbo Kòròdú yìí ibi tọ́kọ́lé sí ìwọ̀n bọ́ lọ́yà rẹ̀ sọ̀rọ̀ ọ̀kan nínú àwọn akẹ́ ọlọ́run tó bí wá wọlé nínú àwọn ọmọ ìwá wọlé ní wọ́n ń sọ fún lọ́yẹ̀ pé ìwọ náà wo ọ̀kan náà ọmọ mi ní jẹ́ mọ́ lẹ́yìn báyìí. Afá Ismail ìgbà kan bọ̀ tá a padà kú láyé gbogbo ibi tí kálukú bá rán mẹ́ ọmọ rẹ̀ ó padà jí fáyé pé tí bàbá mi rán mi ní. tàṣà àlà àǹfàdọ́ ìlú ìsàmánù wà khairu nasi man taraka al-jawaba wa khairun nasi man taraka al-jawaba. Kò sápàdé tá a lè fáwọn westerners àwọn èbó ẹlòmíì wo wọn títí ọ̀fẹ́ lè pè wọ́n lọ́lọ́run kí lè bó ṣe láyé tí ò ní sáǹpù fúngbà tó fẹ́ ṣe bó ní ká wá fi ọlọ́run tí ò ní sáǹpù fúngbà tó fẹ́ ṣe gbogbo ohun tó ṣe láyé ọmọ rẹ bá tí wọ́n ń sọ èbó yóò wá dàbí gan sílẹ̀kùn àlejànà fún ọmọ fẹ́lòmí and you can see my child is now speaking ọmọ rẹ̀ wá dọmọ ọdún mẹ́wàá kọ̀mọ́ Suratul Fatiha ké ó tilẹ̀kùn wọ́n ní kọ́ ọmọ sunkún wọ́n wá béèrè kí ló dé tó ń sunkún kọ́ ọlọ́ọ̀lì lẹ́yìn ni. Ẹ dákun ẹ̀yin bàbá wa àbáwọ̀ gbàrà ni òun la látara Alhaji wa Lukumanu tí wọ́n fi ránṣẹ́ sí lọrin àjọ wa lé kí wọ́n ní lọrin àkùsásìkò dókítọ̀ àmọ́ Lukumanu máa ń nà mí gbà náà àmọ́ kò lè nà mí má nísìnyí. Bọ́bá lọ́wọ́ ọdún àmì ọlọ́pàá mi ló dúró yìí. Ajọ́ wà lọ ní tá ń jẹ kàngú. Àṣekálẹ̀ níta dáadáa kọ kalẹ̀ fún àbáwọ̀ gbàrá ni. Ẹ dákun tí kálukú ó ṣe lọ́la kálukú náà mọ́ fọwọ́ rẹ̀ kọ́mọ gbìyànjú ẹ̀. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Adallah. Ajá ní jazakumullahu khairan. Bí ṣe wọ́n ní borí bá ti pé àwọn níbi inú òun bá ti tóbi tó lòun fẹ́ so yóò bà láfí àwọn èèyàn jẹ́. Ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún yín o. Wàláhì wọ́n sọ̀rọ̀ náà ó sì yé wa dáadáa. Kò ní bàjẹ́. Alhamdulillah. Jíjáde ńlé tẹ́ jáde ńlé pẹ̀lú ọ̀run ní kọ́lọ̀mọ̀bà lẹ́kẹ̀ọ́lá kó mọ́ sàbá ní ṣe ìdarí yí sí wọ́rà ní rọrùn kọ́lọ̀mọ̀bà lẹ́kẹ̀ọ́lá kó mọ́ sàbá ní sanyí lẹ́sàn láyé àtìlẹ́ kìyàmà. Lẹ́yìn bẹ́ẹ̀ ó tó rí pé a lọ síbi àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè ó ti pọ̀ jù lọ́wọ́ wọn tó jẹ́ pé àwọn ṣéèkì wa wọn ò ní lè dáhùn rẹ̀ tàbí ní prógrámù mi lónìí nírọ̀lẹ́ yìí ní Nurul Huda níjẹ̀sà wọ́n ní prógrámù ń bẹ̀ láàárọ̀ ọ̀la ní Ìkẹjà because of House of Assembly wọ́n ní prógrámù ń bẹ̀ láàárọ̀ ọ̀la wọ́n kúrò ń bí ń sìn wọn ò ní lè dáhùn ju márùn lọ nínú ọ̀pọ̀lọpọ̀ bí 60 àbí 80. Àwọn tàbá wá rù béèrè wa àǹfààní wà fún wọn jọ sátidé látàgò mẹ́rin àbọ̀ ẹ̀ẹ́dàgò mẹ́fà àbọ̀ tí wọ́n máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn níbi tí ò ti dàrú nù ní. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a fẹ́ kí àwọn bàbá wa kankan bá wọn sọ̀rọ̀ sókí láwọn tó jẹ́ pé àwọn náà gbà wá lálejò lónìí àwọn dókítà wa Qasim Ọ̀gbàrá bá wọn sọ̀rọ̀ nípa ètò yìí bóò ní ó ti máa ń lọ tí ò ní dúró eléyìí láròóré ní
orí bàbá ni tó jẹ́ pé ẹ̀san rẹ̀ ò lè tánmọ́ láíláí ìgbà tí ń bá ń lọ báyìí kán bá wọn sọ̀rọ̀ nípa bí ètò yìí ní ṣókí bí ò ti ní àdúró lágbára ọlọ́wọ̀n ọba ní kí ọlá. ìzọ́fẹ́kọ́rítà bí àbá ìlàhùn ṣàrọ̀fún kùlìnà wà tàkẹ̀rí mú ní màmá wàládù. Chief Speaker, Chief Imam Ikuru Central Mosque, Eshadupe, Chief Speaker, Eshadupe, my Honorable, Eshadupe, Gbogbo Jọmọ, Eshadupe pé ẹ wá láti wá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. My brothers and my sisters, Eshadupe. Lukman, adúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ètò yìí tí ò fi ní dúró àbí. Inshallah. Ẹ mọ̀ wípé Ọlọ́run ní jẹ́ ó dúró. Àmín. Bàbá wa Mùsùlùmí dáadáa ni. Alhamdulillah. Ó dẹ̀ bímọ púpọ̀. Nínú àwọn ọmọ tó bí Mùsùlùmí wà dáadáa nù wọn. Nínú àwọn ọmọ tó bí Kírísítẹ̀ wà dáadáa nù wọn. Ọlọ́run kò wá ń sìn. Ètò yìí bàtí Lukman bá ní sọ mo létò tó dáa nínú mi dùn lágbára Ọlọ́run kò ní dúró. Àmín. ẹ̀yin náà rẹ̀ rìn mo fẹ́ sọ Yorùbá tó le gan ní àbọ̀ ìmáàmù kí n má kí n jẹ́ kí Yorùbá yẹn lọ́lẹ̀ díẹ̀ kí n má sọ Yorùbá tó le kí n má pòwe kí n sọ Yorùbá tó simple kí n sọ òyìnbó náà díẹ̀ díẹ̀ sí pé àwọn tó gbóyìnbó pọ̀ gan bí báyìí ọlọ́rẹ́bù wa sọ pé àwọn ọmọ tó ń sọ òyìnbó ti pọ̀ jù tí ẹ̀ mo ṣe fẹ́ sọ òyìnbó máìkì sọ Yorùbá tó lé èmi gbọ́ Yorùbá gan o chief man sọ kí n má sọ Yorùbá púpọ̀ kí n sọ Yorùbá díẹ̀ díẹ̀ inú mi dùn púpọ̀ pé lágbára Ọlọ́run ètò yìí lọ́dọọdún a máa ṣe. Alhamdulillah. Ètò yìí a máa wá ọ̀nà tó máa tún fi dájú báyìí lọ. Inshallah. Ṣé mọ̀ pé èèyàn kan ló máa bẹ̀rẹ̀ nǹkan èèyàn kan ló máa initiate nǹkan lè nínú àdẹ̀kẹ́ báyìí ọ̀fọ̀dà. Gbogbo nǹkan tí mo ti gbọ́ níbí báyìí lecture tí mo gbọ́ níbí báyìí ó wọ ọpọlọ mi lọ inú mi dẹ̀ dùn. Alhamdulillah. Mo dẹ̀ máa múlò. Inshallah. My name is Kazeem Ọlọ́run ní ń bẹ Ọ̀gbàrà. Mo dẹ̀ rántí tọ́lọ̀ bàbá yìí ìgbà tó sọ fún mi ó ní bàtà bí ẹ làkọ́lé yìí. Allahu Akbar. So ilé yìí ò ní dáwó lágbára Ọlọ́run. Àmín. Ọlọ́run á dúró ti gbogbo wa. Àmín. Bí bàbá ṣe ṣe láyé bẹ́ẹ̀ náà ni àdìjọ́ bó ṣe ń ṣe. Kọ́ tó fi ètò tó fi sílẹ̀ kò ní dúró kò ní dàrú lórúkọ lágbára Ọlọ́run. Àmín. Àwọn ìmáàmù wa a máa kù wọn máa jẹ́ kábíyèsí òsì bí aṣojú ọba Ìkòròdú ni mí lágbára Ọlọ́run kábíyèsí bàbá bí ń jọ kan ìdí ni pé wọ́n ní ètò ọ̀nà púpọ̀ tó máa tó ń lọ wọn lè ráyè bá dúpọ̀ nípa ilé nì. Okay. Ẹ ṣe àdúpẹ́. It's a privilege that I was appointed to make this little statement. I can assure you, by inshallah, by the grace of God, God will be with us, will be with everybody. We will get home safely. We will come back here to converge in chief like Abidjan of Baras Mosque. Gbogbo ètò ní every Jumat service ló máa ṣe mí báyìí. And we will promise that to improve on the present resources and the present service. I am sure that the mosque here will provide best and first-class service, Muslim service, and lectures in future. Lágbára Ọlọ́run. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Thank you, sir.
Thank you, sir. We appreciate your speech. May Allah subhanahu wa ta'ala reward you immensely, and may He subhanahu wa ta'ala make you to fulfill your promise. Abẹ́lọ́ wọn bá lè kí ọlá kó bá ní ṣe dáadáa fún yín, aláyé kó bá ní ṣe yín kò lórí dáadáa. Lẹ́yìn bẹ́ẹ̀, nígbàtí à ń ṣètò lọ́wọ́, àwọn ìyá wa ní Masalasi ń bí lọ́gbà Ramos, Alhaja Mulka Kọ́láwọlé, àwọn wọlé dé bá wa abẹ́lọ́ wọn bá lè kí ọlá kí má sàbá ní san wọ́n lẹ́san. Bẹ́ẹ̀ náà, Alhaja wa Mistura, olówó ságo, àwọn náà wọlé abẹ́lọ́wọ̀n ọba ìlẹ́kẹ̀ọ́lá èyí mamá wá kọ́lọ̀n mọ́sàbáni san yí lẹ́san dáadáa. Eléyìí tẹ́ wá gbọ́ yìí kọ́lọ̀n mọ́sàbáni sé fún yín ní ìbálẹ́jọ́ dáadáa ní kó má ṣe ní ìbálẹ́jọ́ aburú fún yín. Lábẹ́ẹ̀bẹ́ à ń wò wípé káwọn bàbá wa al-Imam al-Aam nílùú Kòròdú kán bá wa wí gbólóhùn díẹ̀ ni kó tó rí pa ara wọn bàbá tí wọ́n dìde àwọn bàbá wa ẹ̀dẹ́kùn ẹjẹ́ kí صلوا على النبي الكريم صلى الله عليه وسلم. الحمد لله من هذا ونشكره شكرا لنعمته مني وللأمم شكرا لنعمته مني وللأمم. ìtọ́lọ̀ ń ṣe fún wa lé ní inú orí ńlá ni ká jókòó ti Al-Qur'an ká wá gbọ́rọ̀ Ọlọ́run. A rí nínú àwọn àkọọ́lẹ̀ kan pé ládá téèyàn ó gbà pẹ̀m tó lọ bí jihadi ni àwa gbọ́rọ̀ Ọlọ́run àjókòó ti Al-Qur'an a gbà ládá ẹni tó sin lọ́hun fọ́gọ́ta ọdún, ó kírun 60 ọdún, gbààwẹ̀ 60 ọdún, ó ṣe ájì 60 ọdún. Ǹjọ́ ìṣàǹfààní táwọn onímọ̀ nílìyẹn mọ́bílẹ̀ náà kí Ọlọ́run. Níbo ní nǹkan yìí ti ń ṣẹlẹ̀ ìlú Ìkòròdú ni pípẹ̀ tí wọ́n ń pè mí Shehu Miskini ti dé síbi tá a pè wọ́n sí ní Ìkòròdú Central Mosque. Ọ̀rọ̀ Ọlọ́run náà làwọn náà tún bọ̀ àbá wa sọ. Èyí tó ṣẹlẹ̀ yìí Ọlọ́run ṣe ń sàbàbí oríire fún wa. Àmín. Bàbá wa alárò Ọlọ́run kó bá mi kí yín o. Àmín. À ń jàǹfààní ẹ̀yìn Ìlọrin púpọ̀ èyí ní power station nípa Islam. Honorable Justice jẹ́ ìbínú. Ẹ̀yìn ní power station. Ó dàbí ìgbà tí ẹnu, ojú, ọwọ́, ẹsẹ̀ tí wọ́n bá láwọn ò bá inú ṣe, gbogbo aláwọn ò ní ṣiṣẹ́ mọ́ wọn dáṣẹ́ ẹlẹ̀, wọn ò ṣiṣẹ́ oúnjẹ. Láàrin ìjọ́ mẹ́ta ojú ò ríran dáadáa mọ́, etí náà ò gbọ́rọ̀ dáadáa mọ́, ọwọ́ gan ò ṣe é gbé mọ́, torí ikùn ní power station gbẹ̀ bá fún lóúnjẹ yóò kárí. Ẹ̀yin lọ́lọ́run ṣe ní power station wa ẹ̀bá gbọ́lọ̀ tó fi jẹmọ́ Ọlọ́run ní jẹ́ ọ̀rẹ́ yìí. Àtùmọ̀ gbọ́wọ́ àti ẹbẹ́ ń pàá gbórí Ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ ó bàjẹ́. Bákọ̀lá ní gbogbo ẹni tó wá sí ilé ni mo kí wa pé àkú oríire. Bàbá wa ò gbàrá mo bá wọn kí Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run kó bá ní kẹ́ bàbá náà. Àmín. Ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní fanaitu wà máa ya fún ní ìsọ̀díhìn wà máa ń tìkì wà kú lómórí yìí fa ní àhádì ìṣòhú báàkì. Wà kú lómórí yìí fa ní àhádì ìṣòhú báàkì. Ó ní mo ti mọ̀ pé máa kú, ṣùgbọ́n tí mo bá kú tán, iṣẹ́ tí mo ṣe àtọ̀rọ̀ wà máa tìkì. Iṣẹ́ tí mo ṣe ọ̀rọ̀ tí mo sọ kò ní kú. Gbogbo èèyàn ni ó kù ṣùgbọ́n ṣẹ́ rẹ̀ ó kú. Wọ́n mọ̀ sọ báyìí ló ṣe ilẹ̀. Iṣẹ́ bàbá ògbàrá ní ròyìn wọn. Iṣẹ́ tí wọ́n ṣe ilẹ̀, òun ló ṣẹ́ wọn kù lénìí. Ọlọ́run fáwà náà ń dáadáa ṣe. Ọlọ́run jẹ́kẹ́ ni rérú lé fún wa. Bárkọ̀lá ní Muhammad. Nítawọn ànábì Ọlọ́run náà máa jẹ́ ìran ẹ̀. Gbogbo àwọn àgbàlagbà nínú Islam ni pé báwo lẹ̀yìn àwọn ó ti rí. Ọlọ́run tó ní kẹ́yìn bàbá ògbàrà ó dára ọlọ́mọdé ó bàjẹ́. Bárkọ̀lá ní Muhammad. Gbogbo àwọn tí wọ́n ní kó má bàjẹ́ ọlọ́mọbẹ̀yìn tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wájú. Ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lénìí
ọ̀rọ̀ kan tó ṣe pé ó yẹ kéèyàn jókòó kó máa yiri ẹ̀wò torí gẹ́ bí tí dókítà sọ fún wa ọ̀nà ṣíríkù pọ̀ àmọ́ ń sọ fẹ́ nìkan níjèlò pé ó ń ṣẹbọ ó lóhun ó sì ń búrò mú lóhun ṣẹbọ mọ́ Ànábì sọ pé àríyáwó ṣíríkùlẹ̀ àfi kárí ni kéèyàn máa ṣe kárí ni ẹbọ kan tó pamọ́ ni nínú ẹbọ ni ó ń fẹ́rẹ́ ẹwí Ọlọ́run nìyẹn bí ò bá sẹ́mi nǹkankan ò lè ṣe ń tá a bá sọ gbọ́dọ̀ ṣẹ Ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ tó lè ṣẹ tí ó sì dúró tí pé tí mo sọ ẹbí ó ti rí nìyẹn bẹ́ẹ̀dà bá sọ̀rọ̀ bó bá ṣẹ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bó bá sọ̀rọ̀ tí ó bá ṣẹ kó tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tó ṣẹlẹ̀ lé ní bàbá wa nínú ẹ̀kọ́ tó kọ́ wa àfá Ṣéhù Muyíbí ó ní wàrọ́bùn wáhìdùn mú yí mú mi tù àhábù ìláyà mi ní alìfin rọ̀jí mi àhábù ìláyà mi ní alìfin rọ̀jí mi. Ọlọ́run kan ṣoṣo mùsùlùmí a kú oríire gbogbo ẹni tí kìí ṣe mùsùlùmí wọn kìí lọ́lọ́run kan dúró bàbá aláìlála yóò ní Ògún yóò léṣù aìlála náà sì mọ̀ sí ológun ó léṣù ó ní lẹ́rùn Ọlọ́run di mélòó ó di mẹ́rin bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ bá dọ́dọ̀ bàbá aláwo náà ó léṣù yóò lélẹ̀ yóò ní tọ̀hún ṣùgbọ́n Islam sọ fún àpọ̀ Ọlọ́run kan ṣoṣo ẹ̀kọ́ yìí náà ni bàbá náà tún wá tàwájí sí Ọlọ́run má jẹ́ kọ́lọ́run ó di méjì mọ́ wa lọ́wọ́ èyí táwá ṣe lé ní kọ́lọ́run dákùnjọ ọjà ní ṣe ń sàbàbí orílẹ̀ fún wọn subhana rabbika ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá ránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀yìn gbẹ̀dẹ̀múkẹ́ ọlọ́mọṣà jẹ́ ara ọba wa kẹ́ الإمام خيرا آمين آمين وبالك لما سبوا سوا إمام وا آمين يسدادا آمين لبebe nígbà táwọn imam wọn sọ̀rọ̀ lọ́wọ́ inni àwọn sheikh wa wọlé ní ìlú Korodumbi من العلماء المتمسكين بالسنة ما شاء الله لدي طلاب العلم كل يعرفونه الشيخ عبد الواسع أولي واشري السوداني السلفي لا تشوناني شيخ لسن وابوا نبي باي ما شاء الله أبلغ وبالك ولا كما حياكم الله آمين آمين اللهم شاجعني وبيه نبي باي ní ìkàlẹ̀ àwọn dòkítúrù wa ní ibi bíbá yìí wọ́n bá lè kí ọlákúnmọ́sà bá ní sanwọ́ ní ẹ̀sán àbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ní sókí nítorí pé ọjọ́ ti lọ a sì kírun ní nǹkan bí aago méjì kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ni a ń lọ kírun lágbára ọlọ́wọ́n bá lè kí ọlá ṣùgbọ́n lákọ́kọ́ ìbẹ̀rẹ̀ tí a kọ̀ dámà sọ́dọ̀ àwọn sheikh wa nínú ní pé oníbẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé bó ni káti ṣe ti àwọn ẹnìkan yálà àfáà ní àbẹ́lòmí tí ń fọ̀ tẹ́lì fíújọ wa pé báyìí ni yóò ti rí àbí báyìí kí ni ojú tí torí ẹ̀ràn sí wa lẹ́mù fi wò. alhamdulillah wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi kí èèyàn máa sọpọ̀ ohun ma bọ́lá ẹnìkan ó ti rí àti mẹ́nu bàálẹ̀ kan wípé tí olúwa ọ̀fẹ́ ni in tó sì fa tó fi rí bẹ́ẹ̀ ni pé ara ń tọ́lọ̀ fi ròyìn ààrẹ nínú al-Qur'an al-Karim o ní pé wa indahu mafatihul ghaibi la ya'lamuha illa hu ọlọ́run nínú ròyìn ọlọ́run ni pé gbogbo kọ́kọ́rọ́ ìkọ̀kọ̀ ìyẹn ni pé ń tààrí tí ń bọ̀ ọlọ́run lòun ma ẹnìkan máa fòun ewu tí ń bẹ ń bí kéyàn ó pòun ma ìtọ́lọ́run lẹ́nìkan ọmọ yìí ìyẹn ni pé àkọ́kọ́ ewu tí ń bẹ ń bẹ ní kéyàn ń pè ń tálkùránì wí ò rí bẹ́ẹ̀ torí ká tó sọ tẹni tọ́lọ̀ yẹ̀wò afẹ́ pàkíyèsí ẹni tóun náà jòkó tí ń yẹ nǹkan wò pé fíèsí ọ̀rọ̀ yìí pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run
ọlọ́run lẹ́nìkan ọmọ ọ̀la kọ̀kọ̀ àfòwọn ọlọ́run ìwá sọ pé wọ́n mọ̀ sọ́ọ̀ máa sọ pé tọ́lọ́run wínú Al-Qur'ani yìí kò rí bẹ́ẹ̀ kí sì ní dájú ẹni ọba kọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu tọ́lọ́rọ̀ ọlọ́run ò rí bẹ́ẹ̀ ní Al-Qur'ani Al-Karim bẹ́ni yí bá fẹ́ bára rẹ̀ sódódó ọ̀rọ̀ ọ̀nà ó lè dáhùn ẹ̀wà rẹ̀ ni tọ́lọ̀ yẹ̀wò ipò tí Islam dúó lórí eléyìí òun làdíìsì Ànábì tá ti kà fúnra wa ni alánàbì lẹ́ni ọba lọ yẹ nǹkan wò lásán fógójì ọjọ́ ní ó fi kírun ọlọ́run ò sì ní gbà mélòó láwá mọ̀ tẹ́yìn ó kí tọ́lọ́run ọgbà òun náà tí ó tún máa ju 40 nú rẹ̀ nù kọ́lọ́run dákun kọ́ sàmọ̀lẹ́mẹ́ àtẹ̀yìn o bó ti jẹ́ nìyẹn Allah jazakumullahu khairan lẹ́yìn ìgbà náà iná ni wípé ìbéèrè míì tún wá wípé ǹjẹ́ àwọn olùmọ̀ tí wá máa sí àwọn àfá ǹjẹ́ a lè lọ bá wọn nípa wípé ká sọ pé ẹ dákun ẹ bá mi ṣe àdúà lérò ń gbà wípé wọ́n súnmọ́ Ọlọ́run ọba jù wá lọ kí ni ojú tí Islam fi wo ilé iná. ìbéèrè yìí òun lọ́bọ́ sápọn ń tá ń pè ní alwasila nínú ma ṣẹ̀ríà nínú ma bá ti sin lọ́n kí lọ́lọ́n fẹ́ kí lọ́lọ́n ọ̀fẹ́ òun ni pé ìjá lè fi nǹkankan sàkàsọ̀ lọ́dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run a fẹ́ bèèrè nǹkan báyìí káwà lò nǹkankan bí àtẹ̀gùn pé ká bá tètè rí nǹkan yìí gbà lọ́dọ̀ Ọlọ́run oríṣi ọ̀nà méjì ni wàsílà pín sí Olúwa yọ̀ǹda ká lò àwọn nǹkan kan pé o lè fi nǹkan báyìí tọrọ nǹkan lọ́dọ̀ mi ọ̀tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ Ọlọ́run bá sì ti lọ́tẹ̀hun lọ́rùn ta ní ọ̀pẹ́ ọ̀tẹ́hun lọ́rùn kò sí àwọn míì wá ń bẹ àwa lè rò pé ọyẹ kọ́lọ̀run ọtẹ́ Ọlọ́run lọ́rùn bọ́ bá sì ti ní ọ̀tẹ́hun lọ́rùn kí ló yá sí kàpàrù bẹ́ẹ̀ náà ti ẹ̀rí alhamdulillah sẹ́rí nù tó tẹ́ Ọlọ́run lọ́rùn onírun tẹ́ béèrè bẹ́yàn bá rí pé ẹnìkan súnmọ́ Ọlọ́run àwa náà máa ń tàbí súnmọ́ Ọlọ́run o kí ní jẹ́ bẹ́yàn súnmọ́ Ọlọ́run òun ni kọ́ jẹ́ lẹ́sìn Ọlọ́run kìí sí pé ní táwà gan mọ̀ pé ìtọ́lọ́run ọ̀fẹ́ ní ṣe lápèjúwe nísìn ẹnìta ìríkọ́ wá kírun jàmọ́ mọ́sálásí kọ́dẹ̀ lómi wọ́n ní wòlíì ní bàbá pé kílẹ̀ fi mọ̀ pẹ́kọ́rà wọn máa jẹun lọ́sàn àwẹ̀ mìtọ́lọ́run gbà fún wọn dé Ọlọ́run ọ̀gbà fún o Sheikhul Islam Ibn Taymiyyah ní al-furqanu bayna awliya'i ar-Rahman wa awliya'i ash-shaytan Ibn Taymiyyah léyàn lè jẹ́ wòlíì àmẹ́bẹ̀rẹ̀ pé wòlíì ti ta ni wòlíì tọ́lọ́run ar-Rahmanu ni àbí wòlíì ti ash-shaytan àmẹ́nita bá rí ní tàà fi mọ̀ pé yẹn súnmọ́ Ọlọ́run ẹni Ọlọ́run ni bó ti lágbára ma ìtọ́lọ́run fẹ́ ní ṣe yìí sì máa sáfún tọ́lọ́run ọ̀fẹ́ olùbẹ̀rù Ọlọ́run ọba ni ọba mú bẹ́ẹ̀ kíyàn ó pé ń tọrọ nǹkan báyìí lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yin náà bá ń tọrọ ẹ̀dàkùn ẹgbọ́ bí mo ti wí wọn èmi náà ń tọrọ torí ń tọ́pọ̀lọpọ̀ ọwọ́ ọmọ ní pé ara ń tọ́lọ ń lò fún bí òun lè fi bínú sẹ́dà rẹ̀ òun ní kọ́ ọmọ nígbà kan tó fi ń tọrọ nǹkan lọ́dọ̀ ṣe gbọ́ mi yé ṣe mọ̀ páwọ́ ọmọ èèyàn ọ̀nà tọ́lọ fi yàtọ̀ sí wa nù bẹ́yàn bá wá bọ́ lónìí tó fún ọba tún di lọ́la tó tún wá òfin ọba dọ̀tún la ojú rí ó yí padà bí kò ní yí padà tọ̀lọ́nkọ̀hún Ọlọ́run ní mo fẹ́ kẹ́ẹ̀mọ́ wá bá mi kẹ́ẹ̀mọ́ béèrè gbogbo ọjọ́ tẹ́yàn bá ti lé mi ò ní tí ń béèrè lọ́wọ́ Ọlọ́run lọ́wọ́ bínú sí torí náà ìta ń wí èṣe pé kéèyàn ọmọ mọ̀ nǹkan tọrọ lọ́dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí òun gbọ́n ọmọ póun lè bẹ lọ́run pé Ọlọ́run mọ̀ fẹ́ nǹkan báyìí àfi ẹ̀dàkùn èlò ní ọ̀nà mi ẹ̀rákùn nǹkan báyìí kí ní ọ̀nà wa gbogbo ẹn tí máa ń ṣe báyìí Ọlọ́run lóhun lè bínú sí o àmọ́kọ̀ wá láì fi bẹ́mi bá ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run mọ̀ wá rẹni tí mo rí kó súnmọ́ Ọlọ́run jù mí lọ kí wá gbé ẹ̀dàkùn ẹ̀bẹ́ ìmì náà tọrọ nǹkan báyìí èmi náà ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run o hadihi min turukil wasila al-mashru'a nínú àwọn ọ̀nà wasila tọ́lọ̀n faramọ́ tánàbì faramọ́ òun lélẹ̀ Allahu khairan na wọ́n ní wọ́n bèèrè wípé na ríbá kí ni ewu tí ń bẹ̀m̀bẹ̀ gan tí Islamu fi ní ká mẹ́gbà jazakumullahu khairan. Mo rò pé gbogbo wa ma tí wọ́n ń pè ní ríbá òun ni interest àbí usury owó èlé lédè wa Yorùbá
ìsìláàmù ọ̀fẹ́ kọ́dá ìsìláàmù nìkan kí ọ̀fẹ́ gbogbo ẹ̀sìn táwọn annabi ọlọ́run mọ́ wá kótó kàtà annabi wa muhammad sallallahu alaihi wasallam gbogbo annabi ọlọ́run lọ́lọ́run rán pé èèwọ̀ ní kíyàn ọgbà rìbá èèwọ̀ ní káfùnyàn rìbá kọ́dá ń bẹ́nu bíbélì bẹ́ẹ̀ ó ń bèèrè yíwá bèèrè pé kí lè wu tí ń bẹ̀m̀bẹ̀ gan tọ́lọ̀n fi ní kí kàmọ́gbà ìbèèrè tọ́ dáa ni sẹ́rí gbogbo tọ́lọ̀n bá ní kàmọ́sẹ̀ láyé ẹjẹ́ ká gbà bẹ́ẹ̀ pé kọ̀sáburú dáa lè ṣe fọ́lọ̀n látara bàbá se a máa sàbúrú fún ẹ̀dà ọlọ́run bí tiwa náà ajẹ́pá ń fà ní orí ara wa ní bọ́lọ̀n bá ní ẹmọ́jẹ rìbá ẹmọ́gbà rìbá wàláyà ń fà ní orí ara wa ni sẹ́rẹ́ ni tó bá ti kọlù gbọ̀rọ̀ rí bátà ń wí òun ni wà sí ó dùn lẹ́nu ẹ̀ honorable justice ẹni tí ó ti nílérí tí ò ní mọ́ látàrí gíní látàrí interest òun ni ẹbí pé ìjẹun bẹ̀m̀bẹ̀ àbí kò sí kọ́dà bí ọmọ kéwú yóò se wà sílẹ̀ fún yí tí ó dùn ju tàfà lọ